tìmì ìlú Ẹdẹ tó kúnlẹ̀ fún ọba Ìlọrin, èyí nìdí abájọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló bínú nígbà tí wọ́n rí fídíò tìmì ìlú Ẹdẹ ọba Munirudeen Adesola Lawal tó kúnlẹ̀ láti kí ọba ìlú Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari. Àmọ́ ìwádìí tiwa níbùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn fi hàn pé ohun tí ọ̀pọ̀ àwọn tí wọ́n ń bínú yìí kò mọ̀ ó pọ̀ ju èyí tí wọ́n mọ̀ lọ. Ọ̀rọ̀ náà kì í ṣe pé ọ̀rọ̀ kékeré, bẹ́ẹ̀ ni kì í ṣe àsìkò yìí ló bẹ̀rẹ̀ rárá. Ohun tó ti wà nílẹ̀ tipẹ́ ni. Èyí ni ìdí abájọ. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àwọn ọba Yorùbá kì í fojú rí ara wọn, pàápàá àwọn ọba ìlú ńlá. Èèwọ̀ ni. Èèwọ̀ làwọn baba ńlá wa pé ọba tó bá fojú rí ọba míì ikú ni. Àwọn òyìnbó ni wọ́n dé tí wọ́n ní kinní náà kì í ṣe ikú kankan. Kò sí ikú kan tó fẹ́ pa ọba tó bá fojú kan ọba kejì. Kálukú máa ṣe ayé ẹ̀ lọ ni. Nígbà tí àwọn ọba wa dán kinní náà wò, wọ́n rí i pé òótọ́ ni ikú kò pa ẹnìkan nínú àwọn ọba tó rí ara wọn. Ohun tí wọn kò mọ̀ ni pé àwọn baba ńlá wa gbọ́n jù bẹ́ẹ̀ lọ. Ohun tí wọ́n ṣe pé kinní náà léèwọ̀ nígbà tí wọ́n ní pé kò sí ọba kan láyé ìgbà náà tó máa rí ọba kejì tí ọ̀rọ̀ náà kò ní di ìjà tó sì lè dógun tó sì lè fa ọ̀pọ̀lọpọ̀ ikú láàrin àwọn ìlú méjèèjì tí wọ́n ń jọba lé lórí. Ìdí ni pé nígbà tí ọba ńlá méjì bá pàdé, èwo ló fẹ́ forí balẹ̀ fún èkejì nínú wọn? Bí ìgbà tí eégún ńlá méjì bá pàdé ni. Báwo ni ọba ńlá méjì ṣe fẹ́ kíra wọn nígbà tó jẹ́ àwọn méjèèjì ní olórí ìlú wọn? Bẹ́ẹ̀ ni àṣà Yorùbá ìgbà náà kì í ṣe àṣà à ń bọ ara ẹni lọ́wọ́. Òyìnbó ló kó yẹn dé. Ṣé ọ̀kan wá fẹ́ dọ̀bálẹ̀ fún èkejì ni àbí kò tẹ̀ fún un? Gbogbo wọn jọ lolóògùn, gbogbo wọn jọ lálágbára. Báwo wá ni wọ́n ṣe fẹ́ kíra wọn tí kò ní já síkú? Ìyẹn làwọn bàbá wa ṣe dọ́gbọ́n bẹ́ẹ̀ pé ọba méjì kò gbọ́dọ̀ fojú ríra wọn. Pé ọba ilẹ̀ Yorùbá yóò kọ́kọ́ pàdé ara wọn tí wọn yóò fojú kan ara wọn báyìí fún ìgbà àkọ́kọ́ nílẹ̀ Yorùbá yìí ọdún 1925 ni. Àwọn ọba mẹ́rin ni: Ọọ̀ni Adémilúyè Ajagun, Aláàfin Ṣiyànbọ́lá Ládìgbòlù, Aláké Ládàpọ̀ Adémọ́lá àti Ọwá Ọbòkun Arọ́mọlárùn àkọ́kọ́. Ọmọọba ìlú òyìnbó kan, Prince of Wales, ló wá sí Nàìjíríà. Òyìnbó tó jẹ́ alákòóso gbogbo gúúsù Nàìjíríà nígbà náà wá ṣe ayẹyẹ ńlá kan fún un nìbàdàn. Níbẹ̀ làwọn ọba náà ti pàdé ara wọn. Kódà ìpàdé wọn náà ìbá dìjà, nítorí nígbà tí òyìnbó yìí fi Aláàfin hàn Ọọ̀ni tí wọ́n fojú rí ara wọn, Ọọ̀ni Adémilúyè ni, ṣé ọmọ mi tí wọ́n ń pè ní Aláàfin náà rí? Òyìnbó alákòóso yìí béèrè lọ́wọ́ Aláàfin pé ṣé ọmọ Ọọ̀ni ni? Aláàfin ní bẹ́ẹ̀ ni, ẹ̀gbọ́n mi ni. Ìdáhùn yìí yàtọ̀ sí ìbéèrè òyìnbó. Ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì yàtọ̀ síra wọn. Lára àwọn ohun tí àwọn bàbá wa kì í ṣe jẹ́ kí àwọn ọba méjì fojú kanra nìyẹn, nítorí èdè àìyedè tí dìjà. Ní 1903, nígbà tí ìjà gidi bẹ́ sílẹ̀ láàrin Àkárìgbò Rẹ́mọ àti Ẹlẹ́pẹ̀ tí wọ́n fẹ́ mọ ẹni tó lè dé adé nínú àwọn ọba méjèèjì. Nígbà táwọn òyìnbó ìgbà náà gbìyànjú títí tí wọn kò rí ọ̀rọ̀ náà yanjú, gómìnà àgbà MacGregor ránṣẹ́ sí Ọọ̀ni nítorí àwọn ọba méjèèjì tó ń jà yìí ni wọ́n ní Ọọ̀ni nìkan ló lè bá àwọn yanjú ẹ̀. Nígbà tí Ọọ̀ni Olúbùṣe kìíní ń lọ sí Èkó nínú oṣù kejì ọdún 1903, gbogbo àwọn ọba tí wọ́n wà lójú ọ̀nà pátá títí dé Ìbàdàn níbi tí Ọọ̀ni bá lọ ni wọ́n jáde kúrò láàfin wọn tí wọ́n wá bí parapamọ́ sí kó má di pé ẹnikẹ́ni yóò fojú kan Ọọ̀ni nínú wọn. Níbi tọ́rọ̀ náà lè dé nígbà náà nìyẹn. Àmọ́ lẹ́yìn ìpàdé àwọn ọba mẹ́rin yìí, àwọn ìjọba òyìnbó tún pè pàdé gbogbo ọba ilẹ̀ Yorùbá ní 1937 sí ìlú Ọ̀yọ́. Látìgbà náà ló sì ti di pé àwọn ọba ń bá ara wọn ṣọ̀rẹ́, wọ́n ń fojú kan ara wọn, wọ́n sì jọ ń lọ sóde papọ̀. Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rárá. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí o, gẹ́gẹ́ bí òǹpìtàn Yorùbá nì D.O. Fágùnwá ṣe sọ nínú ìwé ẹ̀ kan, ó ní ẹranko ju ẹranko, ẹyẹ ju ẹyẹ, ọdẹ ju ọdẹ, èèyàn ju èèyàn, eégún ju eégún, ọba pàápàá sì ju ara wọn lọ. Ìtàn, ìlú, ọjọ́ orí, ipò àti níbi tí ẹnìkan wà kó tó jọba
àti àwọn nǹkan míì a máa mú kí ọba kan ju ọba míì lọ. àwọn ọba wọ̀nyí sì mọ̀ láàrin ara wọn o. ohun tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Tìmì ìlú Ẹdẹ àti ọba ìlú Ìlọrin kò ṣe yẹ kó di ohun tí à ń gbà bí ẹni gba igbá ọtí bí ọ̀rọ̀ náà bá yé àwọn èèyàn nìyí. àkọ́kọ́ ni pé ìjà ló dé tí onídòwe ilẹ̀ Yorùbá làwọn méjèèjì. ẹni bá sì fetí sí ọ̀rọ̀ tí Sùlù Gàǹbàrí ń sọ nínú fídíò wọn yìí yóò gbọ́ pé èdè Yorùbá lòun àti Tìmì ń sọ àti olórí pàápàá bí ìgbà tí tẹ̀gbọ́n tàbúrò pàdé ara wọn ni. àṣà Yorùbá sì jẹyọ níbi ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. àmọ́ kinní kan wà tí àwọn èèyàn kò mọ̀ láàrin àwọn ọba wa o. ìyẹn ni pé ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe tuntun láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá o. ìwádìí fi hàn pé ẹni tó bá lọ sí ọ̀dọ̀ àwọn ọba ńláńlá yìí yóò ríran wò dáadáa. ẹ kò tí ì rí ibi tí ọba kékeré míì yóò ti bọ́ ìlẹ̀kẹ̀ àti adé tí yóò dé fìlà pẹ́rẹ́kí tí kò sì ní wọ bàtà kó tó fojú kan bá ńlá míì. bó bá sì ti wọlé díẹ̀ ni yóò kù tí kò fi ní dọ̀bálẹ̀ ṣùgbọ́n orí ìlóṣòó ni yóò wà títí tí yóò fi sọ ohun tó bá fẹ́ sọ fọba ńlá yìí tí yóò sì jáde lọ àfi tí ọba ńlá yìí bá fẹ́ kó jókòó nìkan ni. ní 2008 lọ́jọ́ 5 oṣù kẹta nígbà tí Tìmì tó wà lórí oyè yìí ọba Munirudeen Lawal fẹ́ gbadé èdè àìyedè kékeré kan ṣẹlẹ̀ lọ́jọ́ náà nítorí pé Tìmì tó tẹ ìlú Ẹdẹ dó ará Ọ̀yọ́ ni. Aláàfin ló rán wá síbẹ̀ gẹ́gẹ́ bí ọdẹ tó sì sọ ibẹ̀ di ìlú ẹ̀ tó ń gbé. nídìí èyí gbogbo Aláàfin gbà pé ọmọ òun ni Tìmì Àgbàlé ṣe. torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ nígbà tí Tìmì tó wà níbẹ̀ yìí fẹ́ jẹ Aláàfin Adéyẹmí wá ó sì jókòó. Ọọ̀ni ni olórí ọba lọ́ṣun síjú adé náà wá ó jókòó. nígbà tó tó àsìkò láti gbé adé kárí Tìmì Aláàfin lòun yóò gbé adé ka Tìmì Adéṣọlá Lawal lórí nígbà tó jẹ́ ọmọ òun ni. Ọọ̀ni lòun gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí abẹ́ òun ni Tìmì wà òun sì ni bàbá gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá. ọ̀rọ̀ yìí dá wọn dúró fún ìṣẹ́jú díẹ̀ kí gómìnà ìgbà náà Ọlágúnsóyè Òyìnlọ́lá tó bá wọn dá sí i pé ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn wà Ọọ̀ni sì ló lórí gbogbo àwọn ọba àwọn. lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Tìmì lọ sáàfin Ọọ̀ni láti dúpẹ́ bí kò jẹ́ wọn ra amú ni ìbáfẹ́rẹ́ dọ̀bálẹ̀ tán fún Ọọ̀ni nígbà tó rí lórí ìgúnwà rẹ̀ ṣé kí wọ́n tó mú un láti fi jẹ Tìmì tíṣà ni ní Ìrépolì ó sì kéré ní gbogbo ọ̀nà sí Ọọ̀ni. nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni fún ìrànwọ́ lórí ọ̀rọ̀ láti di ọba yìí bí ìgbà tí ọmọ kékeré lọ sọ́dọ̀ àgbàlagbà lọ bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ni. ojú ọjọ́ kìíní àfiwora ẹni kò sí bí Tìmì yóò ṣe wá dàgbàdàgbà tí yóò wọ Ọọ̀ni lójú tàbí tí yóò dúró máa bá a sọ̀rọ̀. ní gbogbo ìgbà tó bá dé ọ̀dọ̀ Ọọ̀ni Tìmì yìí máa ń kúnlẹ̀ kí síjú adé ni. àmọ́ kì í ṣe Tìmì nìkan ló ń kúnlẹ̀ láti kí Ọọ̀ni síjú adé. yàtọ̀ sí Ọwá Ọbọ̀kun ilẹ̀ Ìjẹ̀ṣà ọba Adékúnlé Arómọláràn Ọ̀ràngún Ìlá àti Olówu bóyá ni ọba kan tún wà nígbà náà tí kì í kúnlẹ̀ kí síjú adé lọ́ṣun nígbà tí ọba ọ̀hún wà láyé. ó ṣeé ṣe kó jẹ́ nítorí ọjọ́ orí bàbá náà ni o. ó ṣeé ṣe kó jẹ́ ipò rẹ̀ gẹ́gẹ́ bí àrólé Odùduwà ni. ó sì ṣeé ṣe kó jẹ́ nítorí ọlá ẹ̀ àbí kó jẹ́ nítorí ọ̀pọ̀ àwọn tí wọ́n jọba tí wọ́n ń kúnlẹ̀ yìí lójú ẹ̀ ni wọ́n ṣe di ọba wọ́n sì wá gba àṣẹ àti ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kí wọ́n tó di ọba. ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe lọ́ṣun láyé síjú adé nìyẹn. bẹ́ẹ̀ kì í ṣe ọ̀dọ̀ Ọọ̀ni yìí nìkan ni. ọba Ìjẹ̀bú wo ni yóò dúró níwájú Awújalẹ̀ tí yóò pe ara ẹ̀ lọ́ba nígbà tó jẹ́ òun ló fi gbogbo wọn jẹ. ṣé ọba Ìjẹ̀bú kan yóò dúró gangan láti bá Awújalẹ̀ sọ̀rọ̀ ni yóò fẹsẹ̀ fúnlẹ̀ pẹ̀lú ọ̀pá ẹ̀ lọ́wọ́ ni. Olówó ò ní jẹ́ òrògbọn kí wọ̀fà náà joyè agùnmátẹ̀ ebè tí wọ́n bá kọ lóko ẹ̀yìn ni wọn yóò fi tú u ká. ọ̀pọ̀ ọba ló sì wà ní agbègbè Ẹ̀gbá tí wọn kò lè dúró sọ̀rọ̀ níwájú Aláké orí ìkúnlẹ̀ ni bẹ́ẹ̀ ọba làwọn náà nílùú wọn. ọ̀pọ̀lọpọ̀ ohun ló lè mú kí ọba Lawal kúnlẹ̀ fún ọba ìlú Ìlọrin. àkọ́kọ́ ni pé Ìlọrin náà ti fìgbà kan jẹ́ ìlú jagunjagun ńlá nílẹ̀ Yorùbá. kódà láyé tí àwọn Fúlàní kan ń ṣèjọba ibẹ̀ lẹ́yìn Àfọ̀njá ọba Ìlọrin kan ti fi tipátipá mú Aláàfin Ọ̀yọ́ láti wá máa san ìṣákọ́lẹ̀ fóun. ọ̀rọ̀ náà sì di ìpayà àti wàhálà ńlá káwọn jagunjagun tó fi ọgbọ́n àti ète pẹ̀lú agbára wọn kọ̀ pé Aláàfin kò ní mú ìṣákọ́lẹ̀ lọ sọ́dọ̀ ọba Ìlọrin mọ́. pẹ̀lú irú agbára báyìí tó sì jẹ́ ọmọ Aláàfin ní Tìmì Ìlọrin pàápàá kò kéré nínú ìtàn Yorùbá. ṣùgbọ́n ti ìlú nìyẹn. ní ti àwa ara wa ní ti èèyàn ọdún 16 ni ọba Sùlù Gàǹbàrí fi ju ọba Lawal lọ díẹ̀ báyìí ló sì kúkú bí lọ́mọ.
ọmọ ọdún 95 ní Ẹ̀máyà yìí yóò sì ṣòro díẹ̀ láti dìde dúró pàdé gbogbo àwọn tí wọ́n bá ń wá kí i. lọ́nà kejì, ọdún 13 ni Sùlù Gàmbàrí ti lò nípò ọba kí Tìmì tó di ọba. bẹ́ẹ̀ adájọ́ àgbà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní Sùlù Gàmbàrí kó tó di ọba Ìlọrin. bẹ́ẹ̀ tíṣà ní pólì ní Tìmì ṣe. gbogbo irú àwọn nǹkan yìí ló máa ń fa ọ̀wọ̀ àti àpọ́nlé láàrin àwọn ọba wa síra wọn nítorí kálukú mọ ipò ẹ̀, wọ́n sì mọ bí wọ́n ti ṣe jẹ́. kí náà sì le láàrin àwọn ọba ńlá àti ọba kékeré ilẹ̀ Yorùbá débi pé àwọn ìjòyè àwọn ọba ńlá yìí pàápàá a máa halẹ̀ mọ́ àwọn ọba tí àwọn ìlú tiwọn náà ń wò bí alágbára. ẹni bá dé ààfin Ọ̀yọ́ tó bá rí àjọṣe tó wà láàrin àwọn ọba kéékèèké yìí, pàápàá àwọn ọba tí wọ́n wá láti Òkè Ògùn àti Ìbàràpá, tọ̀hún yóò mọ̀ pé kékeré lohun tó ṣẹlẹ̀ láàrin Tìmì àti ọba Ìlọrin tí wọ́n ń pariwo yìí. àwọn ohun tó le jù bẹ́ẹ̀ lọ ń ṣẹlẹ̀ láàrin àwọn ojúlówó ọba Yorùbá síra wọn. ọba mélòó ló lè dé ọ̀dọ̀ Aláàfin pẹ̀lú adé ẹ̀ lórí àti bàtà ìlẹ̀kẹ̀ lẹ́sẹ̀? ìyẹn Aláàfin Adéyẹmí tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí ni o. àmọ́ ohun tí kò jẹ́ kí àṣírí àwọn nǹkan yìí tú ni pé ayé kì í ṣe ayé ayélujára nígbà náà. ayé tí àṣírí ohun gbogbo bò ni. kò sí onífọ́tò kan tí yóò ya fọ́tò, bó bá sì ya fọ́tò kò síbi tí yóò gbé e sí. bẹ́ẹ̀ ni kò sì sí ẹni tó rí nǹkan tó burú rárá nínú ohun tí àwọn ọba ńlá ń ṣe sí àwọn ọba tí wọ́n jẹ́ ọmọ wọn tàbí àbúrò wọn yìí. àwọn ọba wọ̀nyí náà rò pé ìwà ọmọlúàbí Yorùbá ni kí ọmọdé tẹríba fún àgbàlagbà, kí ọba kékeré tẹríba fún ọba ńlá nípò yòówù tí irú ẹni bẹ́ẹ̀ bá wà. kò sì jọ wọ́n lójú láti kúnlẹ̀, ọba míì sì lè yíra fún ọba ńlá tó wà lábẹ́. lára ìtẹríba àti ìbọ̀wọ̀ fún ni wọ́n kà á sí. Tìmì àti ọba Ìlọrin yìí tilẹ̀ tún yàtọ̀ gédéǹgbé. mùsùlùmí gidi tó gba ẹ̀sìn náà kan rí ni ọba Muniru Lawal. kò sì sẹ́nìkan tó bá pe ara ẹ̀ ní mùsùlùmí tí yóò rí àáfàá ẹ̀ tí kò ní kúnlẹ̀. àáfàá ńlá ni àwọn mùsùlùmí ka ọba Ìlọrin sí. bí mùsùlùmí sì ti ń kí ara wọn tàbí ẹni tó bá jù wọ́n lọ náà ni Tìmì ṣe yìí. ohun tí Tìmì ṣe yìí yóò ṣòro kí ẹnikẹ́ni tó lè dá irú ẹ̀ dúró níbikíbi nílẹ̀ Yorùbá. ìwà ọmọlúàbí Yorùbá pàápàá kò ní jẹ́ kírú ẹ̀ ṣeé ṣe. àmọ́ àwọn ọba ní kí wọ́n kìlọ̀ fáwọn èèyàn tí wọ́n yí wọn ká. irú ìwà pé ọba kan bọ̀wọ̀ fún ọba míì báyìí kì í ṣe ohun tó yẹ kó máa jáde sí gbangba. nínú kọ̀rọ̀ yàrá wọn ni wọ́n ti gbọ́dọ̀ máa ṣe, kí wọ́n sì rí pé àwọn ò gba àwọn onífọ́tò tàbí onífídíò láàyè láti fídíò àwọn. ohun tí a kò bá rí kì í rí lára. bí àwọn ọmọ Yorùbá kò bá rí ibi tí Tìmì ti kúnlẹ̀, kò sẹ́ni tí yóò mọ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ láàrin wọn. nídìí èyí, ìwádìí tiwa kò fi hàn pé Tìmì lẹ́bi. ìwà ọmọlúàbí àti ohun tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ láàrin àwọn ọba nílẹ̀ Yorùbá ni. Yẹmí Ògúnjọbí ló ṣe ìwádìí yìí ní ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú afẹ́rẹ́ yìí o.